TVC television lórí ikú Deborah dẹ̀ bẹ̀rù Ọlọ́run ọba tí ẹ wá ní bẹ̀rù Ọlọ́run ọba rárá ní bẹ̀rù àtúbọ̀tán rárá lórí ikú Deborah dẹ̀ sọ tó báyìí torí Ọlọ́run ọba. Mazi Nnamdi Kanu once said it, but I don't believe him when he said it. He said, pay a Nigerian journalist well, and they will testify the goodness of Satan. Tẹ́ bá sanwó tó dáa fún Nigerian journalist, àwọn asọ̀ròyìn Nigeria. Wọ́n á sọ fún yín pé àṣetánì ló dáa jù láyé. He said it. Ẹ̀yin èèyàn mi, ẹjọ́ ikú wo ló pa Deborah? Ṣé lóòótọ́ àwọn ọmọ school ni wọ́n sọ̀rọ̀ nípa ASUU strike, no protest ASUU strike? Ṣé bí wọ́n protest ASUU strike ni Deborah ti kú ni? Àbí àwọn alákatakítí ẹ̀sìn ni wọ́n lu Deborah pa níta gbangba irọ́ tí ó bò ẹ̀dẹ̀ ń bò? Àbẹ́mi ni mi ìgbóyìnbó ni? Ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ọba. TVC news ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù àtúbọ̀tán tó dùn mí jù ni pé obìnrin ló sọ news yẹn. Obìnrin tó ṣẹ̀jẹ̀ lábẹ́ tó bí ọmọ ló ka news yìí síta. Bẹ̀rù Ọlọ́run o, wàláì bó ti wù kó kéré tó mọ tó. Bẹ̀rù Ọlọ́run ọba rárá. Ikú Deborah tí gbogbo ayé mọ̀ torí admission ti yín. Kí ló dé? Kí ló ń ṣe yín? Kí lẹ̀ ń wá? Ẹ bá ń gbọ́ tí TVC news sọ ẹ ṣàánú ajé. Listen to this and just put your comments there about what this lady said. Lord Deborah, just put your I don't know. Nigeria is a fearless country. Ìlú tẹ́tí ròyìn religion tí ẹ̀dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run bó ti wù kó kéré mọ́ tó. Please listen to this. TVC news, listen to her. The discontent of Nigerian students over the lingering ASUU strike is rising to new heights. In Sokoto, one student of the Shehu Shagari College of Education was killed as many embittered students protested what they called a hold on their lives. No official statement has been released by school authorities, but the school has been shut down indefinitely to curtail escalation of the crisis as the school authority beefed up security personnel on the campus. Tínú ẹ bá da àwọn ọmọ ẹ á da. Tínú ẹ bá burú àwọn ọmọ ẹ á jẹ burúkú nú yà. Èèyàn ò kì í rí tọmọ lọ́mọ kó wá máa sọ pé kó bàjẹ́ fún. O ò kì í rí tọmọ lọ́mọ kó máa sọ pé mi ò fẹ́ kí ìyá ẹ̀ jèrè ẹ̀ báwo wá ló ṣe fẹ́ jẹ tiẹ̀. Kọ́kọ́ wonú ẹ̀ ná. Béèyàn bá ń ṣàdúrà látẹ̀ní di next year. Tínú ẹ ò bá ti da. Wàláhì ayé ò lè da. Ẹ yé tanra yín o. Àdúrà kọ́ o. Inú lọ́lọ́run wò kò kì í ṣojú. Ọkàn lọ́lọ́run wò.